mo tún kí káàbọ̀ sí ẹwà èdè Yorùbá níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìwé tá a ń kà lọ́wọ́, ìwé tuntun tá a mú tí a ń kà òun náà ni Aro Mẹ́ta Àtọ̀runwá látọwọ́ bàbá wa ọ̀gá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Ọláwuyì Ògúnníran. Orí kejì náà la dé, àkọlé tí mẹ́ńbẹ̀ ọ̀rọ̀ ọjọ́ kìíní sẹ́. Ẹ tó wá nǹkan fìdílé, ṣùgbọ́n kẹ́ tó fìdílé nǹkan ẹ má gbàgbé láti subscribe sí channel yìí kẹ́ tó jáde kúrò níbẹ̀. Bákan náà, gẹ́gẹ́ bí ẹ̀bẹ̀ tí mo máa ń fi síwájú yín pé bẹ́ẹ̀ bá polówó ọjà pàdé ńbẹ̀, ẹ má skip ẹ fi ara balẹ̀ wò ó. Ìṣẹ́jú mélòó náà ni àwọn ìpolówó ọjà yóò fi ré kọjá lọ. Ẹ gbìyànjú, eléyìí ló lè jẹ́ ìrànlọ́wọ́ fún àkẹ́dọ̀rọ̀ Awíkonko. Bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀, àpòyẹ̀ fún yín ò ní ṣòfò, bẹ́ẹ̀ ni kó lò bó òróró yín kò ní gbẹ. Ta lọ́mọ ńtọ́lá òwe bóyá ó lè jẹ́ ìkúnlọ́wọ́ lọ́nà kan tàbí kejì. Ẹ wá nǹkan fìdílé ọ̀rọ̀ ọjọ́ kìíní sẹ́. Ọmọ tí ó jẹ́ Àṣàmú láti kékeré ní ti jẹun sámúsámú lọ. Ọmọ dáadáa ní Àdìó, oníyànjú ènìyàn ni, kì í káàárẹ̀, kì í rẹ̀, kì í kó jòjò, òjòjò kì í ṣe eegun sẹ́ni. Kò ní ọ̀nà mìíràn ju oko ríro lọ. Iṣẹ́ bàbá rẹ̀ ni ibà ló sì gbọ́njú sí. Nítòótọ́ kò láǹfààní kí wọ́n rán lọ sílé ìwé, ṣùgbọ́n ó lọ sílé ìwé ẹ̀kọ́ àgbà. Láti kékeré ni bàbá rẹ̀ ti fẹ́ràn rẹ̀, torí pé kì í ṣe ọ̀lẹ ènìyàn, ó sì ń sin bàbá rẹ̀ lọ́nà òtítọ́ àti lódodo. Ìyàwó mẹ́ta ni bàbá rẹ̀ ní. Ìyá tiẹ̀ ló wà láàrin. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló ṣàbíamọ fún bàbá Àdìó, ṣùgbọ́n Àdìó ni àrẹ̀mọkùnrin rẹ̀, nítorí pé ọmọ méjì tí ìyáálé ìyá Àdìó bí tí wọ́n ju Àdìó lọ, wọ́n jẹ́ obìnrin. Ọkùnrin mẹ́ta tí ó sì tún bí jẹ́ àbúrò lẹ́yìn Àdìó. Àdìó náà ní ọmọ ìyá kan tí ìyá rẹ̀ gbélé. Láyínká ni òun pẹ̀lú sì jẹ́ ọkùnrin, ṣùgbọ́n obìnrin kẹta tí ó jẹ́ àfẹ́kẹ́yìn. Ọmọ mẹ́ta ló bí, ọkùnrin méjì àti obìnrin kan, ṣùgbọ́n Àdìó àti Láyínká ju gbogbo wọn lọ. Gbogbo àwọn ọmọkùnrin wọ̀nyí ni wọ́n ń sin bàbá wọn, ṣùgbọ́n kò sí èyí tó lágbára ṣẹ́ bí Àdìó nínú wọn. Talẹ́ tàárọ̀ ni Àdìó fi ń sin bàbá rẹ̀ kí ó bá lè gba èrè lẹ́nu bàbá náà, nítorí ó gbàgbọ́ gidigidi pé bí ọmọ bá ṣe fi òtítọ́ inú sin bàbá rẹ̀ tó, tí bàbá náà sì fi tọkàntọkàn súre fún un, ìlọ́po ẹ̀san irú rẹ̀ ni ọmọ yóò san fún irú ọmọ bẹ́ẹ̀ pẹ̀lú. Ńgbà tóun pẹ̀lú bá di ẹni tí ọmọ rẹ̀ tó ojú bọ́, bàbá Àdìó kò ṣàìmọ̀ rírì iṣẹ́ tó ń ṣe fún òun, àti pẹ̀lú òtítọ́ inú ni ó fi ń sìn ín. Ojoojúmọ́ lọmọ ń ṣòro fún un. Àdìó kì í kọ̀rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu, kì í tá lẹ́nu, kì í rí àṣẹ rẹ̀ kọjá. Nítorí náà, ńgbà tí bàbá rẹ̀ bá ń ṣòro fún un, a máa fi kún un pé abẹ́rẹ́ kì í kọ òun aṣọ, kọ̀ọ̀kọ̀ kì í kọ òun odò. Ọmọ tó bá bí òní kọ òun rẹ, òní bí ọ̀tá rẹ lọ́mọ o, ọmọ òní kọkà rẹ kékeré. Ńgbà tó pẹ́ tí Àdìó ti ń fi talẹ́ tàárọ̀ sí bàbá rẹ̀ la oko fún un pé kó máa fi alẹ́ ro kí ó lè máa ní owó ní ìpamọ́ díẹ̀díẹ̀ lẹ́yìn tó bá ti ń kórè ire oko náà. Àdìó fi ọpẹ́ gbà á. Bákan náà ni bàbá wọn la oko fún àwọn yòókù, bó tiẹ̀ jẹ́ pé wọn ò ṣiṣẹ́ sìn tàbí sìn dé ojú àmì àti ní òtítọ́ gẹ́gẹ́ bíi ti Àdìó, ṣùgbọ́n nítorí kí ìjà orogún ọmọ bá torí èyí dìde, àti nítorí kí ọmọ aráyé ọmọ bá fi ẹ̀sùn kàn pé ó yan ọmọ kan láàyò láàrin àwọn yòókù, ni ó ṣe la iye ebè kan náà fún gbogbo àwọn ọmọkùnrin rẹ̀. Àwọn ohun ọ̀gbìn amówówá tó wà lójú ọpọ́n ní àkókò náà bíi kòkó, obì, kọfí, òroǹbó, tàtàrí, ewé ẹran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń bàbá wọn gbà wọ́n níyànjú láti gbìn bẹ̀. Èyí tó fi hàn pé bàbá náà ò lérò láti gba oko náà padà lọ́wọ́ kọ̀ọ̀kan wọn. Ńgbà tó ṣe, bàbá wọn rò ó pé ó tó àsìkò láti fẹ́ obìnrin sọ́nà fún Àdìó. Ó fi ọ̀rọ̀ náà tó ìyá Àdìó létí. Àwọn méjèèjì jọgbà láti ṣe bẹ́ẹ̀. Àdìó kúkú ní àrẹ̀mọ wọn, òun náà ló gbọ́dọ̀ kọ́kọ́ lóbìnrin kí àwọn èrò ẹ̀yìn rẹ̀ ó tó ní. Àwọn òbí rẹ̀ dìjọ rò ó, wọ́n sì ṣe ìpinnu pé Àbẹ̀ó ni kí àwọn fẹ́ fún Àdìó, nítorí pé ìgbà èwe wọn fi hàn pé ọkọ àti aya wọn ni wọ́n ṣe gẹ́gẹ́ bí wọ́n ti wí. Bàbá Àdìó mú ọbàkan rẹ̀ kan lẹ́yìn, ọkọ̀ rí sí ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ bàbá Àbẹ̀ó. Ó ní òun wá bá a dá ọ̀rẹ́ ni o, kí ó jẹ́ kí ọ̀rọ̀ àwàdà ọjọ́ sí kó di òtítọ́. Bàbá Àdìó ní ọ̀rọ̀ Àdìó àti Àbẹ̀ó ni ìwọ ọ̀rẹ́ mi, mo sì fẹ́ ká dìjọ gbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn onígbàgbọ́ pé
ohunkóhun tí Olúwa bá ti so pọ̀ ṣọ̀kan kí ẹnikẹ́ni má ṣe yà wọ́n. Bàbá Àbẹ̀ó ní Àbẹ̀ó ó ti lóun ọ̀fẹ́ yìí, èmi mọ wá yá àbí Àbẹ̀ó. Bàbá Àdìó ní ọmọdé ní í ṣe nígbà náà, kò jẹ́ sọ bẹ́ẹ̀ báyìí. Ọba kan bàbá Àdìó náà dá sí i. Bàbá Àdìó ń kí ọ̀rọ̀ bọ́ lẹ́nu bíi kí ó fẹnu jẹ́ wọn ní ìhò lọ́jọ́ náà. Ṣùgbọ́n bàbá Àbẹ̀ó ní ọ̀rẹ́ mi, a kì í dẹgbó lọ́jọ́ kan náà káhí ahùn. N ó jìṣẹ́ fún yá Àbẹ̀ó náà, n ó mọ̀ fèsì ránṣẹ́ sí ọ lẹ́yìn ọ̀rẹ̀yìn. Bàbá Àdìó bínú kò níbẹ̀, ṣùgbọ́n ó ti gbàgbé pé ẹni tí ẹ̀gúngún lẹ́sẹ̀ ní í ṣe lákàlákà tó alábẹ́ lọ. Bàbá Àdìó ní wá nǹkan lọ́dọ̀ bàbá Àbẹ̀ó, òun lọ gbọ́dọ̀ mọ fẹsẹ̀ rókò bẹ̀, kò gbọ́dọ̀ gbélé rẹ̀ jókòó kọ́ mọ retí èsì. Bí bẹ́ẹ̀ bá kọ́, wọ́n lè sọ pé ohun tí ń wá náà kò ká a lára. Nítorí náà, nípa lílọ síbẹ̀ láti ìgbàdégbà, nípa fífi ọ̀rọ̀ náà sán àwọn ẹni bí ẹni àtẹ̀yàn bí èèyàn lásọ, bàbá Àbẹ̀ó gbà láti fi ọmọ rẹ̀ fún ọmọ ọ̀rẹ́ rẹ̀ Àdìó ní aya. Ẹbí méjèèjì sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Nígbà tó ṣe, wọ́n fi ọ̀rọ̀ náà tó Àdìó àti Àbẹ̀ó létí. Bàbá Àbẹ̀ó tilẹ̀ sọ fún un pàún pé mo fi ọ́dọ̀ rẹ ni o. Inú àwọn méjèèjì dùn sí i, wọ́n fi tayọ̀tayọ̀ gbà á. Inú bàbá Àdìó náà dùn jọjọ. Ó rán wọn létí ọ̀rọ̀ tí ó sọ lọ́jọ́ tí Àbẹ̀ó bú ìyá alápèrè ní ẹlẹ́nu pẹlẹbẹ nítorí onítọ̀ ń pè é ní aya Àdìó. Ìgbọ́n tó ń sọ lọ́jọ́ náà pé ẹnìkan kì í bá yímíyímí dùn mí, Àdìó ni yóò fẹ́. Ó ní mo dúpẹ́, ọ̀rọ̀ ọjọ́ kìíní ṣẹ. Báyìí ńlá parí orí kejì ìwé náà, àrò mẹ́ta àtọ̀run wá, látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Láwùyí Ògúnníran. Ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí, Kòsẹ́ tí mo rí iṣẹ́ yá ni àtàwọn chánẹ́ẹ̀lì àkàndá tó tún kù. Bákan náà là ń sọ láti gbàdégbà ń pé ìwé aládùn, ọ̀kan nínú àwọn ìwé aládùn tá a ti kà sẹ́yìn, eyín àparí inú, yóò di eré àgbéléwò láìpẹ́ jọjọ. Ọ̀nà mẹ́ta láti nílò ìrànlọ́wọ́ àwọn èèyàn. Àkọ́kọ́, bàbá rí ẹni tó fẹ́ polówó ọjà nínú ẹ̀. Èkejì, bàbá rí ẹni tó fẹ́ sọ nígbọ̀wọ́. Ẹ̀kẹta, bàbá rí ẹni tí ó kàn fẹ́ ràn wá lọ́wọ́ lọ́nà kan tàbí kejì láti mú kí iṣẹ́ ọ̀hún kó yọrí sí rere. Àjọsọ ọ̀rọ̀ ó ti wà láàrin èmi àti ẹ̀gbọ́n mi tó jẹ́ òǹkọ̀wé Kọ́lá Òní. Bẹ́ẹ̀ bá ní ọ̀kankan nínú ẹ̀ tẹ́ ẹ fẹ́ ṣe, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ni +234 904 851 9362 +234 904 851 9362. Ẹ subscribe sáwọn chánẹ́ẹ̀lì àkàndá tó kù bíi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko Live, Ẹwà Èdè Yorùbá TV tẹ́wà yìí, Oríkè Yorùbá TV fún oríkè orílẹ̀ yín, Òwe Yorùbá TV níbi táwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti lè máa kọ́ nípa òwe sí àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn, ìtàn tó padà tó dòwe, àwọn nǹkan tá à ń sọ níbẹ̀ nu. Ìkórìtà kò yé mi bí tẹ́ ti máa gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù. Àṣà Yorùbá TV, Akọ́mọlédè Yorùbá TV, Omi Ìmọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, àṣà Yorùbá ò ní parẹ́, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjùwà ṣe o.